Ẹ káàárọ̀, ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ìjọ máa déwájú fún wa, ìyà máa déwájú fún wa. Àní ṣìṣe, àní ṣìṣe o. Èní ọjọ́ Sunday, lágbára Ọlọ́run, àríbá ti ṣe àárọ̀nà gbégbá o. Àní bá láyé fọwọ́ tì í. Àṣetò ń dé bọ́jọ́, àṣetò ń dé bọ́rùn, àṣetò ní dé bá wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé iṣẹ́ Koiki Media, ojú tẹ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ fi ń gbọ́ wa kò ní di o. Àpò ṣáṣámùrà kì í gbẹ o, àpò yín ò ní gbẹ o. Ẹ̀ rówó ná, ẹ̀ rówó lò ó. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ́pọ̀tì wa, ẹ̀yin olólùfẹ́ wa, àìrówó ná kò ní dé bá yín o. Bóyé máa jẹ́ nìyẹn o. A kí wa fúnra wa pé a kú Sunday ní, a dẹ̀ kú ọ̀sẹ̀ tuntun. Lórí ètò tí a fẹ́ ṣe lénìí, àwọn ọmọ Yorùbá kan wà tó jẹ́ pé ẹrú Fúlàní ni wọ́n. Wọ́n sá sí abẹ́ ẹ̀sìn tí wọ́n fẹ́ máa da ilẹ̀ Yorùbá láàmú. Àwọn náà ni wọ́n fẹ́ gbé òfin ṣẹ̀ríà wọlé tí a ò gbà fún wọn. Nísìnyí, wọ́n tún ń pè pé kí wọ́n yọ Aláàfin Ọ̀yọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn. Kẹ́ lè mọ̀ pé àjẹ́ńdà wọn ni. Arewa Media òun gan bá wọn post ẹ̀, kẹ́ lè mọ̀ pé ẹrú Fúlàní ni wọ́n. Ṣé ìyẹn ló kàn ní ilẹ̀ Yorùbá lásìkò tá a wà yìí? Ká ní kán máa yọ ọba. Àwọn tó ń kówó jẹ ńbẹ̀, ẹ sọ̀rọ̀ nípa àwọn yẹn. Akpabio àti Natasha, àwọn yẹn ń pò ó lọ́wọ́, ẹ rí sọ nípa yẹn, ẹ rí sọ nípa ẹ̀. Ti Aláàfin Ọ̀yọ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn, ìyẹn lẹ̀yin wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé kí wọ́n yọ ọ́. Tó bá jẹ́ pé orí yín ti burú, ṣé nǹkan tó kàn yín kàn ní àsìkò yìí nìyẹn? Àwọn ọmọ Yorùbá ẹlẹ́bọ̀dè lọ́nà Islamic Kìnìkan Council tí wọ́n fẹ́ gbẹ̀bọ̀dè fún wa nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ tètè dìde sọ́rọ̀ wọn o. Ẹ dìde sí ọ̀rọ̀ wọn nípa ti oníṣẹ̀ríà law dé. Tẹ́ bá wò ẹ́ rí i pé ìlú Ọ̀yọ́ ló ti fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ̀ríà law yẹn. Torí àwọn ìwà burúkú tó fẹ́ hù, òun ló ṣe ń ṣe bẹ́ẹ̀ o. Ló ṣe ń sponsor àwọn èèyàn tó máa lè control, tó jẹ́ ẹrú bíi tiwọn, ẹrú Fúlàní. Ìgbà tó rí pé wọn ò tètè jọba ní ìlú Ọ̀yọ́ gangan ló ti fẹ́ bẹ̀rẹ̀ òfin ṣẹ̀ríà yẹn ká tó pariwo lé wọn. Wọn ò rí yẹn ṣe, òun ló ṣe ń pè pé kí wọ́n yọ ọba Owóadé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn tó ti wà ní ìpèbí báyìí. Torí ẹ̀, ṣẹ mọ̀ pé ojú àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá, ojú wọn ti ń fara hàn. Àwọn ẹlẹ́bọ̀dè, àwọn kẹ́ni-mámà ní ilẹ̀ Yorùbá, àwọn ajá àtẹranko tí Fúlàní ń sìn láàrin wa. Nígbà tí wọ́n ń pa àwọn èèyàn ní Ìgàngán, a mà ráwọn aráabí kán sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá ti di pé kán da ilẹ̀ Yorùbá rú, ilẹ̀ Yorùbá tó ti ń tòrò, àwọn kan tún fẹ́ dá wàhálà lẹ̀ o. Bó tilẹ̀ jẹ́ pé DSS náà wọn ò ní gbé wọn. Àwọn tí wọ́n jà fẹ́tọ̀ọ́, àwọn ni DSS ọlọ́pàá máa gbé. Ìgbà tó jẹ́ pé Fúlàní náà ló ń control gbogbo wọn. Tán ní kán yọ ọba Owóadé, àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní fún yín ṣe, torí pé ẹ fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ fún wa ni. Lágbára Ọlọ́run, ẹ ẹ̀ ní rí bàjẹ́. Ilẹ̀ Yorùbá iwájú iwájú òun lọ̀pá ẹ̀bìtì ń ré sí. Ilẹ̀ Yorùbá iwájú la máa lọ, nítorí àjùlọ àjúbọ̀ òun lọwọ́ ń yẹ́nu. Bó ṣe máa jẹ́ nìyẹn. Wọ́n ní bádìyẹ fẹsẹ̀ walẹ̀, ire ló ń wá. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lénìí, tẹ́ ẹ̀ ń wò wá, tẹ́ ẹ̀ ń gbọ́ wa, tẹ́ ẹ wà nílé lóko lájò,
Lágbára Ọlọ́run, ire owó, ire ọmọ á jẹ́ tiyín o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe ẹlẹ́bọ̀dè ọmọ ilẹ̀ Yorùbá, ire àìkúbálẹ̀ ọrọ̀ á jẹ́ tiyín o. Gbogbo àwọn tó bá dẹ̀ ń fẹ́ eléyìí tó kù fún ilẹ̀ Yorùbá náà kẹ̀ tó ń fẹ́ ibi fún ilẹ̀ Yorùbá, nǹkan tó ń fẹ́ fún ilẹ̀ Yorùbá yẹn á jẹ́ tiwọn o. Torí wípé níbi tí wọ́n bá wa dé ilẹ̀ Yorùbá lénìí, tó di pé wọ́n gbé ẹ̀sìn tí ọmọ ò ní lè dọ̀bálẹ̀ kí bàbá ẹ̀, tí wọ́n gbé wá sílẹ̀ Yorùbá, tí kò dẹ̀ ń ṣe àṣà àti ìṣe wa, pé kọ́mọdé rí àgbàlagbà kó má lè kí i. Kò ń ṣe àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá rárá. Kò ń ṣe àṣà àti ìṣe wa. Kọ́mọdé Yorùbá ló ní ọ̀wọ̀ tó àṣà àti ìṣe tó dáa jù. Àwọn òyìnbó gan máa ń rí, ó máa ń yà wọ́n lẹ́nu. Ẹ máa rí òyìnbó èmi á wò ká, á ní Nàìjíríà lòun fẹ́ fẹ́ o, ẹ̀yà Yorùbá lòun fẹ́ fẹ́. Tẹ́ bá béèrè lọ́wọ́ wọn àwọn nǹkan tí wọ́n rí nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, pé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó pọ́n àgbàlagbà lé. Àwa Yorùbá a ní ìbọ̀wọ̀ fágbà nínú àṣà àti ìṣe wa. Gbogbo àwọn tó bá fẹ́ ibi fún ilẹ̀ Yorùbá, ibi yẹn á jẹ́ tiwọn. Àwọn tó bá fẹ́ ire fún wa ní ilẹ̀ Yorùbá, ire á jẹ́ tiwọn. Torí ẹ̀, àwọn tó ń pè láti yọ ọba Owóadé ní Aláàfin Ọ̀yọ́ tuntun, àwọn ẹlẹ́bọ̀dè ilẹ̀ Yorùbá ni wọ́n. Ẹ má jẹ́ ká tẹ̀lé wọn rárá. Ẹ má jẹ́ ká tẹ̀lé wọn rárá. Ẹ jẹ́ ká tètè pariwo lé wọn. Àmọ́ ẹ má jẹ́ ká máa ṣe kò kàn mí kò kàn mí. Nǹkan tó ń kó bá àwa ìran Yorùbá nìyẹn. Ẹlòmíì á ní èmi kì í ṣọmọ ìlú Ọ̀yọ́, kò séléyìí tó kàn mí ńbẹ̀, tó bá máa yọ́ kán yọ́. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ Yorùbá tó ń jà fún ẹ̀tọ́, Afẹ́nifẹ́re ni o, Yorùbá Council of Elder, Yorùbá Unity Forum, ẹ jẹ́ ká dìde sí ọ̀rọ̀ yìí. Ẹ má jẹ́ ká ṣe ẹrú, ẹ má jẹ́ ká ṣẹrú àwọn Fúlàní. Mo kí gbogbo yín nílé lóko lájò tí ẹ̀ ń gbọ́ wa. Ẹ bá wa share program, ẹ bá wa pín kiri, ẹ bá wa pín kiri. Ẹ jẹ́ káwa ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jí gìrì, ẹ jẹ́ á jí gìrì o. Èyí tá a ṣe ní oko ẹrú Fúlàní yìí, ó tó gẹ́ o, ó tó gẹ́. Torí ọmọ aláṣọ wa ó ń wàkísà, ọmọ ẹlẹ́ran ń jẹgungun, ó tún wá ń dunnú. À ń sọ fún yín nísìnyí, Ọlọ́run jẹ́ kán mú ìran Yorùbá bí wọ́n ṣe mú Jésù o. Lágbára Ọlọ́run, àwa la máa borí àwọn ọ̀tá wa. Gbogbo àwọn tó fẹ́ ire fún ilẹ̀ Yorùbá, àwa la máa ṣẹ́gun wọn. Torí àwọn Yorùbá ló sọ pé wọ́n ní ahéré òun ní rẹ́yìn olóko, Pòrògún ló máa kẹ́yìn malẹ̀. Wọ́n ní bọ́rọ̀ bá pégbá lórí igi, wọ́n ní ẹ̀ẹ̀kan ló máa. Báwọn ọ̀tá ilẹ̀ Yorùbá bọ́ bá pé 100, wọ́n pé 50, àwa la máa borí wọn. Àwa la máa borí wọn. A máa ṣẹ́gun ọ̀tá, a máa rẹ́yìn òdì. Because báyé ń pa kan lèmíì tún ń rú. Báyé ń pa kan lèmíì tún ń rú. A jẹ́ kófin ṣẹ̀ríà wọlé sípínlẹ̀ Ọ̀yọ́ àti sílùú Ọ̀yọ́ gan fúnra rẹ̀. Ṣùgbọ́n still náà wọn ò jẹ́ ká sinmi. Ilẹ̀ Yorùbá ìmíì ló tún gbé jáde pé kí wọ́n yọ Aláàfin Ọ̀yọ́ tuntun, kán yọ́ kúrò nípò. Kán yọ́ kúrò nípò. Àwọn ẹgbẹ́ tá à ń sọ yìí náà, wọn ò rí wọn bí kan gidi rí. Ààwẹ̀ wà níta tán ń gba ààwẹ̀ ńsìn. Eléyìí tó yẹ kán mójútó, ká máa gbọ́ pé Muslim Clinical Council wọ́n fún àwọn Mùsùlùmí ní nǹkan,
wọ́n dun àwọn ọmọ òrukàn nínú o, àwọn opó wọ́n dùn wọ́n nú o, èèyàn tí kò ní nǹkan tó máa fi gbààwẹ̀ wọ́n fún un ní nǹkan tó máa fi gbààwẹ̀, wọn ò ṣe yẹn, wọn ò ṣe iṣẹ́ ládàá, wọ́n bọ́ tí wọ́n fi ẹ̀sìn bojú, wọ́n hùwàkiwà, wọ́n sá sábẹ́ ẹ̀sìn, wọ́n fi ẹ̀sìn máa da ilẹ̀ Yorùbá rú. Ṣùgbọ́n Ọlọ́run ò ní fún wọn ṣe, Ọlọ́run kò ní fún wọn ṣe. Wọ́n sá sí abẹ́ ẹ̀sìn, wọ́n fi ba ilẹ̀ Yorùbá jẹ́, Ọlọ́run ò ní fún wọn ṣe. Nítorí pé ìfẹ́ òun la fi ń bára wa lò nílẹ̀ Yorùbá. Oníṣẹ̀ṣe, Mùsùlùmí, Kìrìtẹ́nì, a jọ ń gbélé kan náà ni, ta jọ ń ṣe tó sí jà, a jọ ń gbé nígbé ẹ̀gbọ́n àtàbúrò, tá à ń gbé nígbé ẹbí. Ṣùgbọ́n ẹ fẹ́ mú òfin tó máa dalẹ̀ Yorùbá rú, òun lẹ fẹ́ mú wá. A gbọ́ pé Mùsùlùmí tún kan ṣe rí, àbí wọ́n pààyàn kan, wọ́n sọ̀rọ̀, àbí orílè Sàpábí àti Nàtáṣà tó ń ṣe kinní wọn ò dá sí yẹn. Ẹjọ́ tó kàn wọ́n, ibi màdàrú bá ti fún wọn ní owó, àwọn alátẹnujẹ, àwọn tí wọn ò wo àtúbọ̀tán, àwọn wọn ò wo àtúbọ̀tán rárá. Torí à ń sọ fún wọn pé ìwọ òṣìkà, pé dé rántí ọjọ́ ikú, pé dé rántí ọjọ́ ikú o, ọjọ́ tá ó sùn tá ò ní jí mọ́, ọjọ́ tá ó sùn tá ò ní jí mọ́ o, ìwọ òṣìkà lọ rántí. Ẹ rántí, ẹ máa kẹ̀ máa ṣe wáàsí pé ọjọ́ ìgbéǹde àlìkìyámọ̀, ṣùgbọ́n ẹ tẹ̀lé, ẹ kàn ṣe wáàsí lórí ẹnu ni. Àwọn ìwà ìbàjẹ́ tẹ́yin máa ní káwọn èèyàn máa wù, ọwọ́ yín gangan ló máa ti bá. Wọ́n ní ẹbí ò gbọdọ̀ dàrú látọwọ́ wa, Kùránì sọ bẹ́ẹ̀. Ẹbí nìyẹn o, ṣùgbọ́n ẹ̀yin ń sìn odidi ìlú lẹ fẹ́ jẹ́ kó dàrú látọwọ́ yín torí Fúlàní àjẹndà. Wọ́n kàn fi Islam bojú ni, kò ṣe Islam ló kọ́ wọn ní gbogbo ìwàkiwà tó ń wí. Wọ́n kàn fi bojú, wọ́n ń lo àràbù level fáwọn èèyàn. Wọn ò mọ̀ pé ojú ti là, ayé ojú dúdú ó ti kọjá, ayé ojú dúdú ó ti kọjá. Ayé ìgbà tá a wà yìí, ayé àsìkò tá a wà yìí, ayé shine rice, ayé jẹ́ ẹ̀rọ kan máa sọ mí dolòṣì. Àwọn ò lè lajúlẹ̀ kẹ́ sọ wá dolòṣì ilẹ̀ Yorùbá, a lè lajúlẹ̀. Gbogbo àwa tí a bá dẹ̀ nẹ́bí, ta nọ́mọ, ta nẹ́gbọ̀n, ta lábúrò nínú àwọn ẹlẹ́bọ̀dé ilẹ̀ Yorùbá yìí, ẹ jẹ́ ká kìlọ̀ fún wọn. Torí ìgbà tí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá bá máa bínú sí wọn, tó bá bẹ̀rẹ̀ sí ní jẹ ìyà yẹn, ẹ máa bá wọn káàánú, ẹ máa láyé kan ló ń ṣe wọn, ẹ̀ ní mọ̀ pé àfọwọ́fà ni. Ẹ tún máa dààmú, ẹ ti pè wọ́n nísìn, kẹ́ fà wọ́n létí, kẹ́ kìlọ̀ fún wọn wípé nǹkan tó fẹ́ ra wọlé kò lè pay wọn. Ìgbẹ̀yìn ọ̀dàlẹ̀ ń dà o, ìgbẹ̀yìn ọ̀dàlẹ̀ kò ń dà rárá. Torí wọ́n ní ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá dalẹ̀ á bálẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni, òun ló dífá fún Ike àtàgbò. Àgbò tó fẹ́ tan ọ̀rẹ́ ẹ̀, Ike ló pa pé kó fi lọ ṣètùtù. Ó tan ọ̀rẹ́ ẹ̀, ó fobì tàn, ìyẹn bẹ́ bọ́lẹ̀ lórí igi. Ìwọ orí kó àgbò yọ, orí kó Ike yọ lọ́wọ́ àgbò. Ìgbà tó máa débẹ̀, òun rò pé òun ti gbé ọ̀rẹ́ òun sínú igbá, ọ̀rẹ́ òun Ike òun ti gbé sínú igbá. Orí rẹ̀ tí kò yẹn yọ mọ́ lọ́wọ́, atẹ́gùn ti fẹ́, afẹ́fẹ́ lẹ́lẹ́, ìjì tó jà báyìí, ìyẹn ó ti gbé yẹn sínú igbó, yẹn ti já kúrò nínú igbá. Òkúta ló wà nínú igbá, ó ṣàpé igbá yẹn lù kolokolo. Ìgbà tó gbé débẹ̀ tí wọ́n rí àgbò, tí wọ́n rí Ike láti lò fi ṣètùtù, àgbò òun ló fi ṣètùtù, àgbò ló fẹ̀mí ara ẹ̀ dí. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń wá ìṣubú wa ilẹ̀ Yorùbá, tí ẹ bá fẹ́ kó wa sí yọ́yọ́, ẹ fẹ́ tàn wá pa, ẹ̀mí ara yín òun lẹ máa fi dí.
pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ̀mí ara yín òun lẹ máa fi di bí Ìkì ṣe fi bí àgbò ṣe fẹ̀mí ara ẹ̀ dí ikú tí ó fẹ́ fi pa Ìkì, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ẹlẹ́bọ̀dẹ̀, gbogbo ẹ̀yin tí ẹ̀ bá fẹ́re fún wa nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ lẹ máa fẹ̀mí ara yín di, nítorí wípé bí ilẹ̀ Yorùbá ṣe máa ní ìlọsíwájú, bá ṣe máa gbòmìnira, tá a máa kúrò ní abẹ́ oko ẹrú Fúlàní, òun làwa ń wá, tí ẹ̀yin kan tó jẹ́ pé bẹ́ẹ̀ máa kó wa sínú oko ẹrú, òun lẹ̀yin ń wá tó jẹ yín lógún, ẹ máa gbẹ̀bọ̀dè, tẹ máa tọmọ ìyá yín lọ́pọ̀ nítorí nǹkan tí ẹ fẹ́ jẹ, òun ni ó wà lọ́kàn tiyín. Gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá á dìde sí yín o, á dìde sí yín o, torí wípé mi ò mọ nǹkan tó kàn yín, bóyá ẹ jẹ́ afọbajẹ àbí ẹ jẹ́ ìdílé ọba, torí wípé mission yín, ẹni tí ẹ fẹ́ lò láti jẹ́ kó jẹ Aláàfin Ọ̀yọ́, kẹ́ lè rí bẹ́ẹ̀ gbẹbọdè wọlé Yorùbá, kí sẹ̀ríà law kó bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́, tí ẹ̀ rí ṣe, tí gómìnà Ṣèyí Mákindé tó wọ ọmọ kọ́ ilẹ̀ Yorùbá tó fún yín ṣe, òun ló ń ta yín lára, ẹ fẹ́ gbọ̀nà ẹ̀mí yọ. Lágbára Ọlọ́run, lágbára àwọn tó ní ilé ayé, Ọlọ́run ò ní fún yín ṣe o, Ọlọ́run ò ní fún yín ṣe o, Ọlọ́run ò ní fún yín ṣe. Ẹni tó bá fẹ́ kí ilẹ̀ Yorùbá dàrú, ilé á dàrú, ọ̀nà á dàrú. Ẹni tó bá fẹ́ ire fún ilẹ̀ Yorùbá, ilé àtọ̀nà á dàrú, torí nǹkan tó wà lọ́kàn tàwa ni wípé ní ojoojúmọ́ bí ilẹ̀ Yorùbá ṣe máa kúrò ní oko ẹrú, tá ní máa ṣe ẹsà lábẹ́ Fúlàní, òun ni nǹkan táwa ń rò lójoojúmọ́, táwọn kan máa tún máa dá wàhálà lẹ̀, tọ́lọ́run ò ní fi wá lọ́kàn balẹ̀. Gbogbo àwọn tó ń ṣorí eléyìí, ẹ wo torí owó lọ́ ṣe ń ṣe, wọ́n yóò máa wúlò fún ilẹ̀ Yorùbá, wọ́n máa jáwọ́, Ọlọ́run á bá wa yí wọn lọ́kàn padà. Àmọ́ tó bá jẹ́ pé ṣe ló máa túbọ̀ máa kóbá ilẹ̀ Yorùbá, Ọlọ́run á bá wa ṣe ìdájọ́ tó tọ́ fún wọn, because tí ẹ bá ń ṣe aṣiwèrè, ẹ kàn wò ó pé ẹ jẹ́ ká kàn wá nǹkan tó máa dá ilẹ̀ Yorùbá láàmú. Ọ̀tọ̀ leléyìí tó ń ṣe fọ́pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ wa, tán lè lọ oko mọ́, ẹlòmíì gan nísìnyí ó fẹ́ ṣe àgbẹ̀, ẹsẹ̀ ẹ̀rù ń bà á, ìyẹn ò tó yín. Gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ̀yin Muslim kiní yìí, Yorùbá tó ń pa àwọn èèyàn ní gọ́gọ̀, tó ń pa àwọn èèyàn kiri, ààrí yín, ààrí yín rárá, àtẹ̀gbúròó yín, àtẹ̀mọ̀ bóyá ẹ exist, àfi àwọn ibi ọ̀rọ̀kọrọ̀, nǹkan tó lè túlùú, tó lè tújọ, ibẹ̀ la máa ti máa rí yín. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́, ẹ̀yin sọ pé ó pọ́n, ṣé ìwà eléyìí, ṣé ìyẹn ìwà gidi? Mo béèrè lọ́wọ́ yín, ṣé ìwà gidi ni? Ṣé ìwà gidi ni? Ṣé ìwà gidi ni pé kẹ́ kàn máa da ìran yín láàmú? Ṣé ìwà gidi? Èmi o, ọmọ Yorùbá ni mí o, mi ò ní pẹ̀lú àwọn tó máa gbẹbọdè fún ilẹ̀ Yorùbá o, èmi máa pẹ̀lú àwọn tó máa tún ilẹ̀ Yorùbá ṣe ni o. Àìṣe ò ní dé bá mi tí máa pẹ̀lú àwọn ọ̀dàlẹ̀ tó máa dá ilẹ̀ Yorùbá láàmú.
torí ẹ̀ ẹ jẹ́ ká yára wa lọ́pọlọ. Eléyìí tá a ṣe lẹ́rú ní abẹ́ Fúlàní ó tó o, ó tó o. Torí ẹ̀ mo tún bẹ̀ àwọn ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká dìde sí ọ̀rọ̀ yìí o. Bàbá Akínọlá George, gbogbo àwọn tí wọ́n ń pè fún ìpè pé kán yọ Aláàfin Ọ̀yọ́, tó bá tiẹ̀ jẹ́ pé àwọn individual, but àwọn eléyìí tó ń sọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ ní orúkọ ẹ̀sìn, kí ló kan Muslim kinní kan ńbẹ̀? Ẹni tá a kẹ̀ ń sọ yìí orúkọ Muslim náà ló ń jẹ́. Káwọn Christian náà káwọn náà tún sọ̀rọ̀ nípa ẹ̀. Kí ló dé? Ẹ kàn fi Mùsùlùmí bojú tó jẹ́ pé à ń bá Mùsùlùmí níbi tí nǹkan ti ń da. Torí ẹ̀ ẹ má ba ẹ̀sìn Islam jẹ́, ẹ má fi Islam bojú, ẹ má balẹ̀ Yorùbá jẹ́ o. Torí ẹ̀ à ń bẹ̀ yín ni, à ń rọ̀ yín ni, ilẹ̀ Yorùbá kò ní tọwọ́ tèmi bàjẹ́ o. Ilẹ̀ Yorùbá kò ní tọwọ́ tèmi bàjẹ́ o. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ jẹ́ kó bàjẹ́ lọ́wọ́ yín, kò tẹ̀ ní bàjẹ́, ẹ máa gbìyànjú ni, ẹ ní rí ilẹ̀ Yorùbá bàjẹ́. Torí pé ilẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló dá a, kò dẹ̀ séèyàn kan tó lè bàjẹ́. Torí igi tọ́lọ́run bá gbé dúró ni, kò sẹ́dà tó lè wó. Òun lọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Torí Ọlọ́run fúnra rẹ̀ ó rí wa kó tó dá wa sílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ dẹ̀ fẹ́ yẹ everybody náà, ẹ fẹ́ yẹ ọmọ àlè ilẹ̀ Yorùbá, mo rọ̀ yín o, ẹ jáwọ́ o. Táwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá bá bínú sí yín, àánú ara yín kò ṣe mí o. Torí àwọn tó ṣorú ẹ̀ lọ́jọ́ kìíní àná, nǹkan dáadáa ò padà gbẹ̀yìn wọn o. Ẹ̀yin náà tẹ́ dẹ̀ tún ṣorú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, dáadáa ò lè gbẹ̀yìn yín o. Torí ẹ̀ ẹ jẹ́ kí á fẹ́ ire fún ilẹ̀ Yorùbá, ká fẹ́ ire fún ẹ̀yà wa. Ẹ̀yà Yorùbá òun ni ẹ̀yà tọ́lọ́run bá pọ́nlé jù, tọ́lọ́run gbé iyì fún. Iyì tọ́lọ́run fún wa kò ní di ẹ̀tẹ́ o. Àwa náà tẹ̀rí bẹ́lẹ̀ tẹ́rù o. Ẹ má jẹ́ ká pẹ̀lú àwọn tí wọ́n máa fi ọwọ́ òsì júwe ilé wọn, máa fọwọ́ òsì máa júwe ìlú wọn. Torí ẹlòmíì nísìnyí wọ́n á bàlú jẹ́, wọ́n á sá lọ. Ẹ tẹ̀ lọ kọ́gbọ́n lára bàbá Láì Muhammed tó ṣiṣẹ́ fún Buhari tó ń parọ́, tó máa parọ́, tó ń balẹ̀ Yorùbá jẹ́, gbogbo COVID-19 àwọn ọ̀dà lè níṣẹ́ gbóhùn wọn. Torí ẹ̀ ẹ rántí àtúbọ̀tán, ẹ rántí àtúbọ̀tán. Nítorí ẹ̀ àṣebàjẹ́ ò ní gbáyé o. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́, ẹ ní gbáyé o. Wọ́n máa tẹ́ ni o. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní lọ́kàn pé ìbàjẹ́ ilẹ̀ Yorùbá lẹ̀ ń wá, ẹ fẹ́ ire fún ilẹ̀ Yorùbá, wọ́n máa tẹ́ ni o. Torí ire làwa fẹ́ fún ilẹ̀ Yorùbá, a fẹ́ àbùkù fún. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wá ní àbùkù ẹ fẹ́ máa wá fún ilẹ̀ Yorùbá, Ọlọ́run fúnra rẹ̀ á ṣèdájọ́ tó tọ́ fún yín o. Ẹ jọ̀ọ́ iléeṣẹ́ Koiki Media, ẹ jẹ́ túbọ̀ wá máa support iléeṣẹ́ Koiki Media, ẹ lè túbọ̀ máa gbádùn wa jù báyìí lọ. Because tẹ́ bá rí i pé independent journalist ni, kò sí pé bóyá àwọn iléeṣẹ́ ìjọba kan ń san salary fún wa, but ìfẹ́ ta ní sílẹ̀ Yorùbá òun ló jẹ́ kí a máa sọ ẹ jẹ́ ká support iléeṣẹ́ Koiki Media pẹ̀lú gbogbo agbára wa. Lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run iwájú iwájú lọ̀pọ̀ ẹ̀bì sí ré sí o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, iwájú lẹ máa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o. Àyè lè mú wá jù báyìí lọ fún wa. Lẹ́ẹ̀kan sí ẹ wá gbóhùn wa.
Koiki Media, moving the world closer to your doorstep. Iléeṣẹ́ Koiki náà la ti ń dá bí ẹdun, la ti ń fọ̀ bí òwe. Lágbára Ọlọ́run, nǹkan tó ti di ìbànújẹ́, nǹkan tó ti di ayọ̀ fún wa kò ní padà di ìbànújẹ́ o. Lágbára Ọlọ́run, à ń lè mú wá fún wa jù báyìí lọ.